Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ní àǹfààní láti máa wò ètò yìí. Orúkọ ti tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi jẹ́. Adẹ́kú bó ṣe ń lọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi Kẹ́mi Bùkọ́lá, ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín. A máa sọ̀rọ̀ díẹ̀, a fẹ́ máa polówó àwọn ọjà wa fún yín díẹ̀díẹ̀. Àmọ́ lẹ́nìí màá polówó Brazilian gold fún yín, àádẹ́ polówó aṣọ fún yín, a fi ṣe ìtọ́wò àwọn ọjà tí a ní lọ́wọ́, àpolówó díẹ̀ fún yín lẹ́nìí. Kí ó tó pé mo polówó sọ̀rọ̀ nǹkan tó ń lọ ni ọ̀rọ̀ lórí fídíò tí àǹtí Adébíyipé Aláṣàdúrà ṣe nípa ti Ìyábọ̀ Òjó ni mo fẹ́ sọ. Tá a bá wo ọ̀rọ̀ yẹn dáadáa, wọ́n kàn ní àǹtí yẹn ń lara. Ẹ mọ̀ pé tèmi bá rí nǹkan tó jẹ́ òótọ́ èmi á sọ. Ẹ mọ̀ pé èmi àtẹ̀tí bíi pé ọjọ́ ọ̀gán ni mo sì sọ̀rọ̀ wọn bí. Ṣùgbọ́n eléyìí tí wọ́n sọ yẹn èmi ò rí nǹkan tí wọ́n sọ ńbẹ̀ tó ṣe kínní tó lágbára, bí kọ́ máa ní àwọn tó mọ lọ́wọ́ kọ́mẹ̀tì àwọn kan ní wọ́n ń lara ni, wọ́n jẹ́lọ̀sì ni. No, tá a bá rí òótọ́ ọ̀rọ̀ èyí tèmi ẹ ká bára wa sọ òdodo ọ̀rọ̀. Ó ti pọ́n mọ́ àwọn ọmọ onítìátà Yorùbá jù. Àṣe wọn àṣe àrí mi kán lè sọ pé èmi ni mo tó báyìí, èmi ni mo rí báyìí, òun ló ń ba ayé wọn jẹ́. Èmi ni mo lówó síwájú ẹ, ìwọ ló lówó jù mí lọ. Òun kan tó ń ṣe ní ara wọn nìyẹn o. Òun dọ̀dọ̀ fi ń ba ayé àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn, òun ló fi ń ba ayé wọn jẹ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àǹtí Bímpé sọ. Kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tí ẹ ṣe àtẹ́lẹ̀ tí ẹ ṣe ẹ máa parọ́ mọ́ra yín? Ṣé dídán ni pé tẹ bá kọ́lé ni kí gbogbo ayé mọ̀ ni? Ẹ jẹ́ kí n sọ fún yín, ìní Ẹdó, ọmọ yẹn ti ń kọ́lé, tó ti ń ralé, tó ti ń kọ́lé, tó ti ń ralé, kì í pé nǹkan tó ti ń ralé. Ilé tó rà sí àdúgbò wa ń gbà yẹn 2 ni. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti lé ní 10 years o. Tí ìní Ẹdó ti rà sí àdúgbò wa 2 ni. Nígbà tá a wà ní Sùúrùlérè, ìní Ẹdó 2 nílé tó rà. Ǹjẹ́ ẹ gbọ́ kí ọmọ yẹn wá sọ ilé tí ìní Ẹdó máa ti ní nísìnyí á ti ju 5 lọ àbí 6. Ẹjọ́ wo lẹ gbọ́ pé ìní Ẹdó wá bẹ̀rẹ̀ sí wá máa fọ́nbù, wá máa réèkì online, wá máa ṣe bí wèrè bí àwọn ọmọ onítìátà wa. Abájọ táwọn Yorùbá kọ lówe pé ọmọ ìjọbẹ̀rí àwọn náà ń wa epo sí àyà. Ọmọ tó bá jọbẹ̀rí tó bá débi kan ọjà á kàn máa jẹ gbogbo ẹ̀, tó wọṣọ white á fi stain white ẹ̀. Òun ni ọ̀rọ̀ ọmọ Yorùbá wa. Ẹ wá ṣe nǹkan díẹ̀ báyìí, ẹ wá gbéra yín sanwó sí orí àtẹ. Lóòótọ́ lọ́lọ́run ń ṣàánú yín, ṣùgbọ́n àṣehàn yín ti pọ̀ jù, ṣíárí mi ti pọ̀ jù. Ẹ wọ ọmọ kékeré Ẹtíkò, kí lórúkọ ọmọ yìí, Destiny Ẹtíkò. Ọmọ yẹn kò tí wọ 35. Ilé tó ti ní ti ju 2 lọ, tí ò jẹ́ ń ṣe lé kékeré, ó kọ́lé fún ìyá ẹ̀. Ẹjọ́ ò lè rí pé wọ́n wá ń pariwo tó kàn ń ṣe yánmayánmá kiri online, àfi táwọn kinní bá gbé nìkan ló kù. Ẹ lè rí kọ́mọ ẹ wá máa sọ pé wá máa halẹ̀ bíi ti ẹ̀yin ọmọ Yorùbá yìí. Ẹ bára yín sọ̀rọ̀ náà, òótọ́ ọ̀rọ̀ máa ń korò ni. Ẹ lè wò ó pé bí ìwé tí àǹtí Bímpé yẹn gbé ó ṣe kinní. Bí èmi ṣe máa sọ tèmi, èmi ò ń búyàn, ṣùgbọ́n ẹ jẹ́ ká pèrè wa sákìyèsí. Wọ́n ní túṣe ní bá tú, èèyàn máa ń fọwọ́ bò dàjẹ́ ni. Ẹ tún wá ṣe ibi táyàn ayé àwọn ọmọdé tíátà yìí tó tún wá bàjẹ́ dé. Ẹ tún wá lọ yá mọ́tò tí ò ń ṣe mọ́tò yín, lẹ́yìn lẹ́ra. Ẹ wo ọjọ́ sí ti Ládé Bákàrè tó lọ kó mọ́tò 2. Àwọn tó súnmọ́ àwọn ọmọdé tíátà máa ń pè mí gan. Àwọn tó súnmọ́ mọ́ kan tó ń sọ nípa ẹ̀. Kí ló dé? Èèyàn kan ló kó bá yín ni. Àìmọye àwọn tó ń ṣe tíátà rẹ pé bílóníà ni wọ́n tó ń jẹ́ obìnrin tẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ lè mọ̀. Wọ́n dára lọ jẹ́jẹ́ ayé wọn, wọ́n ṣàṣeyàn, wọ́n gbéra wọn síta, wọ́n gbéra wọn sórí àtẹ, wọ́n ṣe yàmàyàmà, wọ́n ṣe wàdùwàdù bíi ti ẹ bára yín sọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ yín baṣọ. Ẹ̀yin gbogbo lẹ́ ń gbéra yín síta, àwọn ayé ẹ̀gbọ́n orí ti yín rò. Ẹ̀yin gan lẹ́ ń polówó ara yín pé ẹ wá wò mí, ẹ wo bí mo ṣe tó o, ẹ wo bí mo ṣe tó o. Ẹ lọ change. Tó bá yá nìsín ẹ ni wọ́n gbá yín nígbà tí ẹ bá ń kówó tẹ ń kó dọ́là tẹ kó sílé tẹ bẹ̀, owó tó ń ṣòwò ń tẹ bẹ̀ sí ní ṣíṣe àṣehàn. Lẹ́jọ́ mẹ́ta ní tí wọ́n gbá èèyàn kan ní online níbi tẹ́ pé àṣehàn yín èmi ò mọ̀ bóyá wọ́n bímọ yín ni àbí ẹ mọ̀ ṣe.
ẹ kó sílẹ̀ ẹ máa ní dọ́là lélẹ́yìí owó tí ò ń ṣòwò yín owó olówó. Àwọn tó wá fẹ́ gba yín náà wọ́n á ti wá wo ibi tó ti máa gbà wọlé sí lára. Ẹ bára yín sọ̀rọ̀ gbogbo ìtẹ́ ń ṣe àmì àmà online. Kò sẹ́ni tọ́lọ̀ ò ṣe fún àfihàn ẹni tó wà pé tòun ò tó. Tẹ́ bá fẹ́ ba ayé èèyàn jẹ́ ibi nǹkan tẹ́ bá ṣe ṣé ẹ rí ẹ̀kọ́ ní ogun pọ̀ ni o. Àwọn ẹni tó ń fogun jàyàn náà kì í ṣe pé báwọn ní àjẹ́ nípa ìṣesí wa nípa ọ̀rọ̀ tá a bá ń sọ ibẹ̀ gọ́gọ́gọ́ lógún ti máa ń gbà wọlé bá àwọn èèyàn míì nígbà míì kì í ṣe pé bá yá kínní wọ́n á ṣó ẹ wọ́n á mọ ibi tó wíìkì sí náà ń pa ọ̀rọ̀ èèyàn míì máa dúró báyìí ọ̀rọ̀ tó sọ bó ó ti mọ ibi tó máa gbà wọlé sí ẹ lára. Kí ló dé nígbà tí pé bá wọn fi ṣe wá àwọn tó náwó wà ní Nàìjíríà ìtẹ́pẹ́ ẹ̀ lè gbọ́ pẹ́m. Èèyàn míì á yó báyìí á máa panu ni pé kán tẹ̀ máa mọ̀ pé òun yó èèyàn míì á náwó báyìí á kàn máa ṣe bíi pé kán lè mọ̀ pé òun máa náwó wọ́n kán lè mọ̀ pé òun ò náwó ṣùgbọ́n ó náwó ṣé ẹ rò pé ó gọ̀ ni ẹ rò pé kò mọ bóun ṣe máa ṣe wàdùwàdù máa ṣe bí wèrè kiri online ṣùgbọ́n ó gé ọmọ àgbà àwọn ọmọ àgbà tó bí tó bá dé tẹ́pọ̀ ọmọ tó kọ́ nílé tó ní àròjinlẹ̀ tó ti rírí ayé kò níbi tó bá dé nílé ayé báyìí ẹ mọ̀ pé ọmọ àgbà lẹ́nu ìsọ̀rọ̀ sí ẹ̀ ṣe sí ẹ̀ ẹ̀yin gan á mọ̀ pé ọmọ àgbà ni kò ní bára ẹ̀ jẹ́ kò ní kọjá àyè ẹ̀ á máa lọ gẹ́gẹ́gẹ́gẹ́ débi pé ayégo ò ní mọ ibi tó fì sí wọn ò ní mọ ibi tó ti lè mú kò sẹ́ni táyé ò lè mú rárá láyé yòó ṣùgbọ́n ní ẹni tó bá ti ń ṣàṣeyàn ayé tètè máa ń mú wọn. Ẹ lọ ṣọ́ra yín mo kọ́ létí tọ́kì lénìí mo ṣe ẹ̀ kò máa polówó ara ò tiẹ̀ ń tì yín kí ló dé kí ló ń ṣe yín kí ló ṣe yín tó náà bá ṣoore fún yàn ẹ mọ̀ sínú ẹ mọ̀ súnkọ ẹ má polongo ara yín mọ́ ẹ má máa gbéra yín sórí àtẹ mọ́ ẹ lọ jáwọ́ nínú àpótí òyò ẹ lọ gbómi lákaná ọlọ́ọ̀ bá ṣe oore fún yín ẹ ṣe ẹ gbàdúrà ọlọ́ọ̀ ṣe oore tó ṣe fún mi yìí o kí táwọn èèyàn bá tẹ̀ máa gbé ta kó má jẹ́ pé ẹ̀yin gbogbo lẹ máa gbéra yín síta ẹ bá ṣe nǹkan tí ọmọ yín bá lọ sùkúl tó bá mọ ẹnẹjọ́ mẹ́ta yìí lára wọn ni o ọmọ ẹ ṣe ẹ̀sàmù common entrance ó tún gbé síta mo ní kiri gbogbo eléyìí kí ló dé tí ẹ̀yin òkè ẹ̀ ń para yín mọ́ná ìgbà social media ò dẹ̀ tí ì dé àárírù kọ́ báyìí social media wá dé nìsí ẹ wá ìgbẹ́lẹ̀ wá rárí ṣáà yín la wá rí mọ̀ pé àṣẹ àmọ́ ìjọba ẹ̀rí ní gbogbo yín ní kí ṣe gbogbo yín ò ní ìdajì inú yín torí àwọn kan wà nínú yín tẹ́ pé wọ́n wà òkè irú Fúnkẹ́ Akíndélé ọmọ lọ́mú lédì yẹn ẹ lè rí kí Fúnkẹ́ kó ṣe wàdùwàdù bíi ti yín ìyá Tóyìn Àìmákù nìyẹn ọmọ yẹn náà gẹ́gẹ́ àìrẹ ẹ̀ ló ń ṣe ẹ ti mọ àwọn ọmọ tí wọ́n bá wá láti ilé tó dáa lédì kan náà wà lédì tó fẹ́ Afọláyan ẹ̀ kíni Bímbọ́ Afọláyan ó dà pé ó ṣe ìbímọ rẹ̀ jẹ́ mẹ́ta ọmọ yẹn náà bọ́ náà ṣe dá lọ́lá tó ìgbà wo ló ìwọ ọnu tíátà yẹn bọ́ lọ́ọ̀ ó kọjú sí ọmọbìnrin yẹn ṣe lóore ọlọ́run tètè jẹ́ kówó ẹ̀ jú sówó ẹ wọlé tó kọ́ ẹ lè gbọ́ kọ́mọ yẹn má ṣe wàdùwàdù gẹ́gẹ́ rẹ̀ lọ́mọ yẹn ń ṣe irú àwọn èèyàn báyẹn ẹ ti mọ̀ pé wọ́n ní ẹ̀kọ́ ilé wọn ò dẹ̀ ń ṣe ọmọ ìjọba ẹ̀rí ìran wọn gan ti ní láárí kó dípọ́n wá sí inú tíátà tẹ́ ń ṣe táwọn èèyàn bá lè bá yín sọ̀rọ̀ àwa yẹn máa bá yín sọ̀rọ̀ ẹ lọ kọ́ ọmọ yín baṣọ gbogbo aṣọ kọ́ là ń sá ní òun àwọn kan wọ̀ tẹ́ pé tó bá ti rí nǹkan téèyàn ṣe ló máa ń bí wọn àwọn onílara nígbà tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ tó lọ gbọ́rọ̀ sọ́wọ́ onílara gbọ́ ní wàhálà ò ní dé lágbára Ọlọ́run gbogbo wa la máa ṣoríire ẹ lọ kọ́ ọwọ́ ọmọ yín baṣọ nínú ká máa ṣàṣehàn ẹ wo àwọn lóòótọ́ àwọn ọmọ yẹn ń wò yín o àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọ́n wò yín wọ́n sáré eré tí wọ́n lè sá tó yẹ pé tí ò bá ṣe nǹkan tó ń wò ní online ni gbogbo wọn ni ayẹlẹ tájà ń bá sùn eléyìí tó ń gbé tó ń ṣe rádaràda tó ń ṣaṣẹ́wó torí ẹ̀yin tó ń wò ní kí kò sí rọ́ńbẹ́ òun ló jẹ́ kí wúmà yẹn jáde tó fi ìtara sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ ẹ má jẹ́ kí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n ti ara yín ṣe Ọlọ́run kẹ́yìn náà má dẹ̀ ti ara ọmọ yẹn náà ṣe Ọlọ́run à ń ṣàánú fún wa o ògo á máa búyọ èmi fẹ́ polówó ọjà tí bá polówó ọjà tán mo bá táyé bá wà á tún sọ nǹkan míì jẹ́ kí tó máa bọ̀rọ̀ bí ẹ kọ́ wo aṣọ tí mo wọ̀ ẹ kọ́ wo gèlè tí mo wọ̀ yìí ṣé kò fún àyẹ̀yìn tèmi ó mọ̀ tẹ́ bá ti ní patí ẹ fẹ́ mú aṣọ ni
níbi tẹ́ bá wà, Amẹ́ríkà ní London ni o, Germany ni o, Nàìjíríà ni ẹ bá fẹ́ mú aṣọ gidi ẹ kàn sí Kẹ́mi Bùkọ́lá. Màá mú aṣọ tẹ́ pé màá dẹ̀ bá yín wé gèlè bó jẹ́ yín 20 ni bí mo ṣe máa bá yín wé gèlè ilé tẹ́ bá fẹ́ sẹ́ǹdẹ̀ sí mi màá bá yín wé gẹ́gẹ́ bá ṣe àwọn kan ṣe ẹ̀kọ́ ọjà lọ ní àná àwọn ará Amẹ́ríkà ni wọ́n fẹ́ ṣe ṣíṣe ni gèlè tá a bá wọn wé bó ṣe rí a bá wọn wé mí báyìí lóríṣiríṣi style a bá wọn wé pẹ̀lú aṣọ so àwọn mi àní Kẹ́mi Bùkọ́lá bá mi wé style báyìí ẹ̀yin náà ẹ pè mí ẹ pe nọ́mbà mi ẹ wọlé tí mo pè tọ́kọ̀ fún wọn iná ìtọ́wò ni o ṣẹ́ẹ̀rí ó délẹ̀ bẹ́ẹ̀ ni o dáhùn lélẹ́yìí agbádá ẹ̀ wà ẹ tún wo style eléyìí náà ká fi wọ̀nyí ẹ tún bá yẹ tún ṣe eléyìí náà ṣẹ́ẹ̀rí kó fine iṣẹ́ kì í síbẹ̀ o dẹ́ẹ̀dẹ̀ wo eléyìí náà green eléyìí tí mo fi hàn yín ní agbádá ẹ̀ náà wà o tá a kóṣẹ́ síbà tó jẹ́ agbádá bọ̀ gáùn ní méjì tí mo fi hàn ẹ wo eléyìí agbádá lélẹ́yìí àwọn agbádá tẹ́pẹ́ apá òun tóbi yẹn tẹ́pẹ́ ó kàn máa jẹ́ simple agbádá òun náà iṣẹ́ yẹn dé sàlẹ̀ bẹ́ẹ̀ a dẹ̀ ní irú yẹn náà green tó jẹ́ gáùn tó jẹ́ tá àwọn báyìí náà gáùn náà nìyẹn náà bọ́ agbádá lélẹ̀ ẹ dẹ̀ wo ọ́tògèlè yìí ṣe rí kó fine tẹ́ bá fẹ́ lò ó irú aṣọ ẹ̀ ní ìsìn ẹ̀ lò ó pẹ̀lú aṣọ yìí ṣe rí pé ó lọ ṣe rí pé ó lọ bọ́ẹ̀lì ńlá lélẹ̀ ẹ̀ lò ó pẹ̀lú ẹ̀ kí n lo aṣọ ẹ̀ pẹ̀lú ẹ̀ lò ó pẹ̀lú aṣọ ẹ̀ lóríṣiríṣi ó wà bẹ́ẹ̀ bọ̀ ṣe rí fún ọjà wa ẹ̀ ṣọ́ọ̀bù wa tá à ń ṣe nǹkan àyàn kan tẹ̀ pé náà Kẹ́mi Bùkọ́lá ṣe ṣọ́ọ̀bù ò tí ì rẹ́dì ní ṣe rí pé bọ́ẹ̀lì yẹn ó ní agbára a máa ta àwọn bọ́ẹ̀lì ńlá àwọn sweet boil ńlá nǹkan tí Kẹ́mi Bùkọ́lá sábà máa ta nìyẹn torí èmi láìka tó bá di aṣọ ńlá mo máa láìkè ẹ̀fọn so nǹkan tí bá dẹ̀ lè wọ̀ náà ni máa tà fẹ́yìn tèmi so wúmáì wá pè mí lára àwọn ìyá mi olólùfẹ́ mi tó nífẹ̀ẹ́ mi dénúdénú Kẹ́mi Bùkọ́lá báwo ni ṣọ́ọ̀bù yẹn á ṣe bẹ̀rẹ̀ àwa ṣé mo sọ pé ọ̀dọ̀ mi ni a ṣe ẹ̀ ṣe láti ilẹ̀ níjẹ́ pé bóyá ṣọ́ọ̀bù ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló jẹ́ kó pẹ́ ẹ má bínú sí mi bọ̀ lágbá ọlọ́run títí ending everything àti ṣe àti cover everything ti wà okay but a máa ṣe àwọn nǹkan díẹ̀ so títí ìparí oṣù lágbá lọ́wọ́ ọlọ́run ṣọ́ọ̀bù yẹn ó máa ready ká tó kọ́ ká tó ṣe gbẹ̀ ká tó kùn ká tó lẹ tight ká tó ṣe pop iṣẹ́ ńlá ni so títí ending so bó ṣe wà nìyẹn gèlè oríṣiríṣi aṣọ bá ṣe máa ta ọjà wa aṣọ tí màá máa ta aṣọ tí ó máa má ṣì gèlè màá ti bá yín ṣe é tẹ́tí ẹ̀dẹ́ ni kẹ́ sanwó ni kẹ́ẹ̀dẹ̀ gbaṣọ yẹn máa lọ ilé ìtẹ́ pé bá fẹ́ kó jẹ́ ìró àti bùbá bá fẹ́ kó jẹ́ agbádá àbí ìró àti blouse à ń ṣe mo dẹ̀ fẹ́ polówó gbogbo ọjà tí mo fẹ́ polówó lẹ́yìn tó jẹ́ ṣe ju Brazilian ní gbogbo ẹ̀ mi fẹ́ polówó ọjà kékeré lẹ́nu Brazilian gold mo fẹ́ polówó fún yín lẹ́nu gbogbo ẹ̀ pátá ẹ wo lè tó wà lọ́rùn mi mo fẹ́ kó pẹ́ dáadáa kí tó máa yọ ẹ wò ó inú ẹ̀ lélẹ̀ Brazilian ni fẹ́ kó máa pẹ́ dáadáa kí tó máa yọ so ẹ lè screenshot ẹ̀ fẹ́ rí so ẹ pè mí. so ẹ pè mí so bó ṣe ń lọ nìyẹn o. ẹ̀rọ lè ṣe rí lọ́rùn ẹ̀rí pé ó fine ní ìgẹ̀ lélẹ̀ ní ìgẹ̀ lélẹ̀ báńgùsì ẹ̀ ní báńgùsì ẹ̀ lélẹ̀ jẹ́ kí n wo ẹni náà. Sorry. Ẹ̀rí pé ó fine. Ilé ní number 2.
kíní ní báńkì sẹ́yìn. Mo wà ẹ rí ni. Ẹ̀wọ̀n ní ìgélé náà báńkì sẹ́yìn. Àwọn iṣẹ́ ńlá lélẹ́yìí ẹ pè mí fún ṣẹ́rí. Ó wọ patí o, kò sí patí tí ò wọ̀ ṣẹ́rí. Nọ́mbà 3 nìyẹn, nọ́mbà 3 lélẹ́yìí bẹ́ẹ̀ náà rí. Nọ́mbà 3. Ewo lè náà. Ilé tẹ̀ fine. Ẹni tẹ́ bá láìkì kíṣẹ́ máa rí gbàgbàgbà, ẹ pè mí fún un. Ẹ̀yin ìyàwó pásítọ̀, ẹ̀yin pásítọ̀ Mrs. Ṣẹ́rí. Ṣẹ́rí. Ṣẹ́rí pé ilé náà fine. Nọ́mbà 4 àbí? Nọ́mbà 4. Ẹ rí pé mo ń dúró kẹ́ ẹ lè wò dáadáa. Ìyẹ́kẹ́ máa ní ẹ Bukky kíní kan. Nọ́mbà 4. Ẹ rí. Iṣẹ́ tó mọ̀mọ́ ni o. Iṣẹ́ ìta lẹ́nu ṣúẹ́ṣúẹ́. Aláta lẹ́nu ṣúẹ́ṣúẹ́. Aláta lẹ́nu. Iṣẹ́ ìta. Ẹ wá ní patí. Ẹ wá fẹ́ múra òde yẹn. Ẹ kàn tẹ́ pé Bukky mo fẹ́ lọ patí kan. Ṣé àbá mi wá aṣọ tó fine to match gèlè gbogbo ẹ̀ àti bàtà gan àti gbogbo ẹ̀. Ẹ kàn sí mi. Ẹ wo yẹn rìn gèlè lélẹ́yìí. Èmi tí ìbọn lù. Ẹ rí pé iṣẹ́ lè túta ríǹgì ẹ̀dà. Iṣẹ́ lè ta lẹ́nu ẹjọ́ òde olè lè yòwò pààyàn òde olè lè yòwò ẹ rí ni. Ẹ rí bó ṣe rí lọ́rùn mi. Ẹ rí ríǹgì ẹni. Nọ́mbà kí lélẹ̀? Nọ́mbà 5 lélẹ̀. Brazilian gold mo fẹ́ polówó fún yín lẹ́nu. Ẹ mọ̀ pé lè ta polówó last week ọ̀tọ̀ ni. So iṣẹ́ wà rẹpẹtẹ ńlẹ̀ ní. Tẹ́ bá ṣí ṣọ́ọ̀bù wa ẹ̀yin náà á wò pé Ọlọ́run wà. Gbogbo tá a bá fẹ́ ṣe Ọlọ́run la máa ń fi síwájú o. Ọlọ́run ló ń ṣoore fún ẹ̀dá o. Ọlọ́run á ṣoore fún gbogbo wa káríkárí ẹ wo. Ẹ rí pé iṣẹ́ ẹ̀ fine. Odó lẹ máa wọlé èdè tán ní wo ìpẹ́ méjì. Wọ́n á ti wò pé ọmọ ẹ̀yin mọ́ jọ. Iṣẹ́ yẹn ni o kò jù báyìí lọ o. Gbó ta lẹ́nu. Ó ta lẹ́nu ó ṣe é fi yan ọ̀dọ̀. Èwo ló kù? Ẹ ṣe. Iṣẹ́ tẹ́ ẹ máa lò tán máa wò ó pé tí òde ẹ̀kọ́ mọ̀ tẹ́ ẹ lè rí ń bò míì. Ẹ wò ó. Tẹ́ ẹ lè rí tí ìpé bẹ́ẹ̀ máa rí káàkiri. Òun ni iṣẹ́ tí Kẹ́mi Bùkọ́lá máa gbé wá fún yín. À ń tajà tó kọ́ mọ̀. Ẹ pé ẹ máa rí káàkiri. Nọ́mbà kí lélẹ̀? Nọ́mbà 6 lélẹ̀. Ṣé ẹ rí? Ṣé ẹ rí pé iṣẹ́ yìí mọ́ ọmọ? Ṣé ẹ rí? Brazilian gold ní gbogbo ẹ̀ o. Ṣé ẹ rí? Nọ́mbà 6 lélẹ́yìí o. Ilé tẹ́ bá ti ẹ fi ṣọ́ọ̀tì ẹ̀ sí mi pé nọ́mbà 6 yẹn ni mo fẹ́
ẹ dẹ̀ sanwó yín, ẹ má múṣẹ́ lẹ̀ o, ẹ má ní Kẹ́mi Kọ́lá bá múṣẹ́ lẹ̀ o, àwọn èèyàn rọ́ọ̀ṣì iṣẹ́ yìí o, àwọn èèyàn rọ́ọ̀ṣì iṣẹ́ gbogbo yẹn tá ń tà lówó lè tá kó wá last week tó jẹ́ 25,000 yẹn, àwọn ẹ béèrè àwọn èèyàn tí wọ́n tún wá fẹ́ béèrè mélòó ló kù bẹ́ẹ̀, mẹ́rin péré, so ó sì kù bíi mẹ́rin tó ẹ pè fún, bíi mẹ́rin ló kù báyìí, mẹ́rin péré ló kù, ó ń kọ́ lórí ẹ wò ó. ṣẹ́ẹ̀rí pé ó mọ̀ọ́mọ̀, ṣẹ́ẹ̀rí pé iṣẹ́ yìí ta lẹ́nu, aláta ṣúẹ́ṣúẹ́, ṣẹ́ẹ̀rí nọ́mbà kílẹ̀ eléyìí jàre, nọ́mbà 7, nọ́mbà 7, nọ́mbà 7, má jẹ́ ẹ kó jẹ́ o, jọ o, nọ́mbà 7, má jẹ́ kó já o, iṣẹ́ ìyá kó wá ní 2 weeks ago, fún àyìn tẹ́ tún béèrè fún ó tún padà wá, oríṣi mẹ́ta bọ̀ méjì la rí, máa mú kejì ní mọ́kọ tó ṣe ó ní ó ti wọnú ẹ̀, farabalẹ̀ sí mi kó má lọ kán, iṣẹ́ yìí náà ta lẹ́nu o. Ó ta lẹ́nu, ó ti wọnú ẹ̀, afarabalẹ̀ ṣe ni. Èmi understand kí ló ti wọnú ẹ̀ gbòòrò. Ó ti yọ. Ó ti yọ. Bẹ́ẹ̀. Mi ò mọ̀ pé iṣẹ́ yẹn ni ìmọ̀ bó ṣe máa ń ṣe. Ó ti yọ kìíní yẹn. Mo gbọ́. Ó tí mo ti ń ṣe, ṣé ó ṣe bẹ́ẹ̀? Ó ti kún, màá lọ sùn. Ẹ wo eléyìí báyìí. Ẹ wò ó. Lọ́tàn jẹ́. Ẹ wò ó. Ìjọ sáré tán jẹ́. Iṣẹ́ leléyìí o. Iṣẹ́ tó ta lẹ́nu. Ẹ jẹ́ kí n fi eléyìí hàn yín. Ó ga o. Okay, no problem. Ẹ wo eléyìí náà. Iṣẹ́ eléyìí náà mọ̀ mọ́. Ló ṣe jẹ́ àrógò. A ní látọ̀ jẹ́ ìlú jẹ́ kádìdì jẹ́. Ẹ wò ó. Báńgùsì ẹ̀ lélẹ̀. Kó tán. Wo ọmọ tó máa ṣe. Wá. Ṣé ríǹgì ẹ̀? Ó ní ríǹgì. Ríǹgì ẹ̀ lélẹ̀. Ríǹgì ẹ̀ lélẹ̀. Wá. Ẹ wò mọ́ ń bọ̀ lọ́wọ́ sílẹ̀. Ìwọ dà. Ṣé ó ti ṣe ni? Okay. Èmi ti fẹ́ ṣílẹ̀kùn. Ẹni tó bá ti ń dún báyìí bá mi ṣílẹ̀kùn. Wá palẹ̀kùn yẹn dé díẹ̀. Nínú ọwọ́ tó ṣe. Palẹ̀kùn dé díẹ̀. Ẹ wo eléyìí náà, Brazilian náà nìyẹn o. Lọ́ba kí láti ẹ̀dẹ́ lẹ́ẹ̀kan yìí, gbogbo ẹ̀tẹ̀ ti dàrú. Ẹ ṣe screenshot ẹ̀yìn tèmi ní ìgẹ̀lélẹ̀.
ríǹgì ẹ̀ lélẹ̀ eléyìí kékeré lè wà o onílà ìlélẹ́yìí o. ẹ̀wọ̀n eléyìí náà báyìí òde olélé ò wọ̀ ṣẹ́rí kò sí kọ́lọ̀ tí gbogbo aṣọ tí mo wọ̀ ní ìsìn gbogbo kọ́lọ̀ ló wà ń bẹ black wà ń bẹ kò sí kọ́lọ̀ tó sì ń bẹ ṣẹ́rí. ṣẹ́rí gbogbo ẹ̀ ló wà òkè. ẹ̀wọ̀n eléyìí náà iṣẹ́ ni iṣẹ́ ilé ẹ̀lẹ́ yìí mọ̀ ọmọ kẹ ó mọ̀ ọmọ ẹ̀lẹ́ yìí mọ̀ ọmọ kẹ ẹ rí ṣẹ́rí sọ pé eléyìí náà ó tún wọ ojú ṣẹ́rí pé ó wọ ojú iṣẹ́ ni o àgbà iṣẹ́ àwọn iṣẹ́ tí mo polówó fún yín ẹ lọ wá ẹ lè rí káàkiri kì í ṣe fọ́ǹbù kì í ṣe eré ẹ lè rí káàkiri ṣẹ́rí iṣẹ́ tó ju owó ẹ̀ lọ ni náà kò ní nǹkan kan so àní pẹ́ ṣe tán eléyìí ò ní bangles kò ní nǹkan kan bẹ́ẹ̀ bá fẹ́ kí bá yín ra mi ìfẹ́ ẹ̀mọ̀ èèyàn míì wà tẹ́ pé bí nǹkan bá ṣe wá wọ́n á tún lọ ra bangles wọn ara ní ìdìsẹ́ mi ò ń fẹ́ torí nǹkan tó yẹ kí máa ṣe ni pé tẹ́ bá lọ ra sí ìyẹn lè máa ìyẹn á bó kò sí ni ẹ̀ lè rí brazilian níbẹ̀ ẹ bá lọ ra ordinary wọn ó máa ba iṣẹ́ yẹn jẹ́ so eléyìí bó ṣe wà lélẹ̀ kò ní bangles kò ní ring so ẹni tó bá fẹ́ rà á nù ní anybody tó bá like ẹni Kẹ́mi Bùkọ́lá bá mi wá bangles tó bá mu àti ring tó bá tẹ̀ wá di pé bóyá kò last ẹ ti mọ̀ pé kì í ṣe pé brazilian ẹ ti mọ̀ pé kì í ṣe brazilian gold ni òun eléyìí náà ó wà òkè ní ẹ̀rìn jẹ̀ lílò ṣẹ́rí pé ó fún ọ̀rọ̀ tí mo ìyẹn ti lọ nìyẹn o so a tún máa mú polówó àwọn ọjà míì wá fún yín báyọ̀ ọ̀la bẹ́ẹ̀ máa polówó àwọn aṣọ fún yín tí n bá ráyè àwọn aṣọ wà nílẹ̀ gan-an nǹkan tá a máa tà ní ṣọ́ọ̀bù wa tá a bá ṣì ní àwọn aṣọ tá a ti ràn tó jẹ́ àwọn aṣọ ńláńlá voile swiss a máa tà wọ́n pẹ̀lú gèlè to match ìwọ tó bá fẹ́ rà á ìwọ tó bá fẹ́ rà wàá rà pẹ̀lú gèlè àti ṣe gèlè ẹ síbẹ̀ gbogbo ẹ̀ àwọn tó bá rí ẹ̀ ti rí gèlè tó máa ṣe so gbogbo ẹ̀ ni ó ti wà ńlẹ̀ so àwọn la máa polówó ara ẹ̀ náà ni mo fi wọ̀nyí ara ẹ̀ ní gèlè lè ṣe rí pé fine ó ní borun o mo ti gbàgbé kì í ṣe gèlè nìkan ó ní pèlé o pẹ̀lú pèlé ni o pẹ̀lú pèlé ni bó ṣe wà yìí aṣọ tó dẹ̀ máa ṣe ẹ̀mí ẹ lè wọ́ pẹ̀lú aṣọ yìí ó lọ adẹ̀ náà àwọn aṣọ oríṣiríṣi náà tẹ́pà àti ìràn tẹ́ pé a máa tà tẹ́ máa rí rà lọ́wọ́ Kẹ́mi Bùkọ́lá láti iléeṣẹ́ Kẹ́mi tẹ́ máa rí rà níbẹ̀ so ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí a tó parí ni pé arákùnrin kan jáde ó ti parẹ́ ẹ̀ ní ìsìn o bọ́ kó tó lọ parẹ́ ó jáde wá sí online ó sọ̀rọ̀ àánú ọkùnrin yẹn ṣe mí in fact ìgbà tí mo wo fídíò máa yẹn mo ké torí àánú ẹ̀ ṣe mí ṣé ẹ̀rí ọ̀nà máa káyé mú wa business tá a máa ṣe tá a máa jẹ gbèsè ẹni tó bá jẹ gbèsè ló máa mọ bó ṣe rí lára Ọlọ́run jẹ́ kémi àti yín ká rí ogún gbèsè àwọn ayé máa fi gbèsè ṣèyàn míì gbà míì ẹ jẹ́ kí àwa náà ká ti máa kíyèsára iṣẹ́ tá a bá ń ṣe
tó bá mọ̀ pé iṣẹ́ ẹ̀ ti ń ní ó ti ń fún ẹ ní ìjákulẹ̀, tètè mọ bó ṣe máa ṣe, má kàn tẹ̀ máa rọ́wọ́ sórí business. Irú ẹ̀ ti pa èèyàn kan níbi iṣẹ́ wa ńgbà yẹn, tó jẹ́ pé ó dẹ̀ kò sí clearage tí ò sunkún lórí ọmọkùnrin yẹn. Bí òun náà ṣe ń gbaṣẹ́ ní ẹtẹ́ pé owó ìdé, bó ṣe gbaṣẹ́jọ nìyẹn. Ẹ mọ̀ àwọn èèyàn wọ́n máa ń bínú ògo, a mọ bó ṣe wọ gbèsè yẹn, ikú tó kú nìyẹn. Iṣẹ́ tá a bá ti ń ṣe torí ẹ̀ mo sọ̀rọ̀ àwọn ọmọ onítìátà lákọ̀ọ́kọ́, ẹ má jẹ́ ká máa ṣe wàdùwàdù, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ní ilé ayé. Ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé ìdán kan kí àwọn èèyàn mọ̀ pé a lówó ni? Ṣé dídán? Ẹni tí ò lówó náà Ọlọ́run náà ló dáa. Ìwọ tó dẹ̀ lówó náà má fowó ẹ̀ máa ṣe ìgbéraga, má ṣe pé àmọ́ lówó kò sí bí mi ò ṣe jẹ́. Má ṣe torí ẹ̀. Ìwọ tó lówó àánú lórí gbà. Ìwọ tó ṣe kí ni tó ní owó àánú lórí gbà. Ìwọ tí èèyàn bá dẹ̀ jẹ ní gbèsè, tó bá jẹ èèyàn ní, tí èèyàn bá jẹ ní gbèsè àbó bá jẹ èèyàn ní gbèsè, bí mo ṣe wà nísìnyí, mo ṣe àní tó yẹ pé ó jẹ mí lówó dè ní tí ò san, nítorí ẹ̀ ní ìgbógun tì. Ìgbà tí mo ti béèrè tí mo rí pé kò sọ, tí ò dẹ̀ ń ṣe owó díẹ̀, tí mo rí pé kò sọ, mo fi í lẹ̀, mo fọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. Ẹ báyọ̀ bá jẹ ń gbèsè, ẹ má máa fi ẹ wo pé owó tẹ́ni jẹ mi tó yẹ pé mo sọnù nǹkan àbí mo kó lórí nǹkan tí kìíní yẹn tí ò bọ́ sí fún mi. Tó ti jẹ èèyàn jẹ ń gbèsè ọdún kan tí ò rí san, ọdún kejì tí ò rí san. Bó jẹ́ mi ni màá mọ́kàn kúrò níbẹ̀, màá mọ̀ pé owó yẹn ó ti sọnù. Àwọn àmọ́rúṣẹ́ tí arákùnrin yẹn ṣe o, ó bẹ̀rẹ̀ sí ní porúkọ ọmọ ẹ̀, ó pe Kẹ́mi, ó pe kinní kan, kí èèyàn tó lè parẹ́ ẹ mọ oríṣiríṣi tó dé bá irú ẹni bẹ́ẹ̀. Ó ní àwọn èèyàn ò gbà ń gbọ́. Ó ní àwọn èèyàn ò gbà ń gbọ́, báyà àwọn tó jẹ́ ń gbèsè ni wọn ò gbà gbọ́, bó ṣe ń sọ̀rọ̀, bó ṣe ń pé gbèsè yìí wọ́n gbà lọ́wọ́ mi ni, wọ́n ṣe gbé ẹgbà, wọ́n ṣàwò, àwọn èèyàn ò gbà gbọ́. Àwọn èèyàn sì ń bá fa wàhálà. Ọlọ́run lọ́jọ́ òní á fi orí jì ọmọkùnrin yẹn. Ó ti sọ oníkọ́nà forí jì òun. Ó ní gbogbo atàdé ń wò náà ká forí jì òun. Mo gbàgbà ládùúrà lénìí. Ibikíbi tó bá wà wá rójú ẹ̀rọ Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ bá mi tẹ̀ sí afẹ́fẹ́ rere. Ọlọ́run á bá mi dá àwọn ọmọ ẹ̀ sí. Àánú ṣe mí o. Èmi àti yàn ní jẹ gbèsè o. Ayé fi gbèsè ń ṣèyàn. Kò sí ọ̀tá yóò lè fi ṣèyàn o. Ilé ayé torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ kí a máa kún fún àdúrà. Bóyá o wà nínú ìdẹ̀ra ni àbò wà nínú ìṣòro. Bóyá o wà nínú owó ni àbò wà nínú ìdààmú kan, kò sígbà téèyàn ò ní ìdí àdúrà. Tó bá jẹun, tó bá yó, tọkàn ẹ bá bẹ̀, ó gbẹ gọ́gọ́gán ni àdúrà ṣẹ̀ bẹ̀rẹ̀. Torí àwọn arí ògo síwájú ológo, àwọn tí inú wọn ò kí ń dùn sí nǹkan dáadáa, inú wọn ò ní dùn sí ẹ. Ká tẹ̀bà ká máa wọ́bẹ̀ kí lọ́mọ aráyé fẹ́. Ṣùgbọ́n ẹgbẹ́ wá rọ́bẹ̀ orí ẹ̀bà, ọbẹ̀ ẹran tún wà níbẹ̀, tọ́kí wà níbẹ̀, inú ọmọ aráyé ò ní dùn. Lágbára lọ́wọ́ Ọlọ́run, èmi àti yóò ní ṣubú dànù. Ògo wa máa búyọ, ògo ọmọ wa máa búyọ, ilé ayé wa ò ní dàrú. Ẹ̀yin màmá mi, ẹ̀gbọ́n mi tẹ́ ẹ bá mi ń rajà láti ìlú òyìnbó, láti gbogbo bí ní àgbáyé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn ọmọ yín náà máa ṣoríire lójú ẹ̀mí. Ẹ̀yin gan náà Ọlọ́run, wọ́n ní ẹ̀mí gígùn ló ń sànyà àti àlàáfíà, òun ló dáa. Ẹ̀mí gígùn Ọlọ́run máa bá mi dá yín lọ́lá, fi dé mi náà lọ́lá, fi dá àwọn gbogbo àwọn àgbààgbà yẹn á fi dá yín lọ́lá, ẹ̀yin màmá mi yẹn. Torí àwọn màmá tó nífẹ̀ẹ́ mi jù lọ́nláìn yẹn, àwọn màmá 75 tó bá pè wọ́n ní ọmọ mi Búkì. Ìyá kan tiẹ̀ wà, àwọn ọjà tó bá mi rà sẹ́ ó lé ní ọjà 1 million. Ó ní mo kàn tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ra ni, mo fẹ́ ra, mo fẹ́ fún àwọn èèyàn. Ó ní pé bí àmọ́ oní ìdí, ó ní mo kàn tiẹ̀ nífẹ̀ẹ́ ìwà yín, bó ṣe ń ṣe ni kó máa ṣe, mo nífẹ̀ẹ́ ojó lóòótọ́. Ó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Lágbára màmá ní dààmú, ní fi àìsàn lògbà. Níwọ̀nba tó kù tí ẹ máa lò láyé, ní wà lórí wíṣíà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, bá mi mú wá, bá mi gbá, kò ní jẹ́ ti yín. Ṣé àríbára yín ṣe lélele tẹ́ máa ń sọ tí mo tọ́jọ́ tó tẹ̀ bá mi sọ, mo ní mọ́mí ẹ̀dà bọ́ ọmọ 75, wọ́n ní 75 years ni mí o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ máa 100 bẹ́ẹ̀ ṣe máa wà náà lẹ máa wà. Àìsàn kọ́kọ́ ò ní fi ara yín ṣe ibùgbé, àti gbogbo àwọn màmá mi tó kù, àti gbogbo àwọn olólùfẹ́ mi tó kù. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ọjà yìí ẹ bá mi rajà. Àwọn ọjà yìí ẹ pè mí, Brazilian gold gbogbo ẹ̀. Màá tà ní owó tí ò gara fún yín. Kò yẹ yín, màá pa ní owó tí ò gara ń sìn. Ẹ ṣé mo dúpẹ́, mo nífẹ̀ẹ́ yín o. Nọ́mbà mi 08022111530.
káyá má sá yín nǹkan tó bá ń ṣe yín nípa ọ̀rọ̀ obìnrin ẹ ṣáà mọ̀ á lè máa rojọ́ online. Ẹ̀yin ẹ pé Kẹ́mi Bùkọ́lá gbogbo ẹ̀ náà la máa tà nínú ṣọ́ọ̀bù wa. Kò yé yín àwọn ìlẹ̀kẹ̀ blessing ìlẹ̀kẹ̀ ẹ ṣáà mọ̀ gbogbo ẹ̀ náà ni. Ẹ ń pe nọ́mbà mi 08022111530 08022111530. Kampala Mali Kampala ó wà. Àwọn ordinary Kampala tẹ̀ náà àwọn Kampala kan sì tá ń pò pọ̀ lọ́wọ́ àwọn two colour yẹn ni lóríṣiríṣi. A dẹ̀ náà àwọn Kampala Ankara Kampala tó jẹ́ ńlá tá àti ìràn gbogbo ẹ̀ wà nínú ilé ń bí but ẹ má wọ́rì tá bá ti wà ní ṣọ́ọ̀bù ẹ̀ àwọn Ankara confam Ankara tẹ́ pé ọdún 20 years ẹ ṣì ń lò èmi ò ní tà Ankara kékeré fún yín. Àwọn Ankara tẹ́ pé tẹ́ ẹ bá rí gan ní online kan tí n bá fi hàn yín gan ojú yín máa wọ̀ ni láwọn Ankara gidi. Ẹ mọ àwọn Ankara tèmi máa ń wọ̀ yín màmá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi irú ẹ̀ náà lèmi náà máa tà fún yín. Mi ò ní yé tà nǹkan burúkú fún yín nǹkan tèmi bá lè wọ̀ báyìí kò ní máa tà fẹ́yìn olólùfẹ́ mi. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa làlùyọ ẹ ṣé mo dúpẹ́ o. À máa lọ fún tèmi lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀la tí bá lè ṣe ṣáàtì fún yín mo tún máa ṣe ṣáàtì fún yín ẹ tún rí àwọn nǹkan míì tí mo tún máa polówó fún yín. Ẹ mọ̀ ojoojúmọ́ ni a máa dára nílé iṣẹ́ Kẹ́mi Fashion Empire orúkọ ilé iṣẹ́ Kẹ́mi Bùkọ́lá tuntun nìyẹn. A máa wà lórí Instagram a wà lórí Facebook a máa ṣe live lórí Facebook ẹ̀yin ìyá mi yẹn so n bá máa bẹ̀rẹ̀ máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.